apá kan pápákọ̀ òfurufú Murtala Mohammed airport gbaná lójijì. ṣé lọ̀rọ̀ ọ̀hún di bóòlù ìyà fún mi láàárọ̀ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún yìí nígbà tí èéfín iná gba gbogbo inú àwọn ọ́fíìsì kọ̀ọ̀kan kan pátápátá ní pápákọ̀ òfurufú ilẹ̀ wa tó wà nílùú Èkó. kó tó di pé iná náà tún ṣẹ́yọ lójijì tó sì bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ láwọn ọ́fíìsì kọ̀ọ̀kan tí náà ọ̀hún ti ṣẹlẹ̀. Aláròyé gbọ́ pé kò tíì sẹ́ni tó lè sọ ní pàtó ohun tó fa ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún, ṣùgbọ́n àwọn kan sọ pé ó ṣeé ṣe kó jẹ́ àwọn wáyà tí wọ́n fi faná sínú àwọn ọ́fíìsì náà ló lẹ̀ pọ̀ tí iná ọ̀hún fi ṣẹ́yọ lójijì. ṣá o, àwọn òṣìṣẹ́ panápaná tó súnmọ́ pápákọ̀ ọ̀hún pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ti ẹ̀ka iléeṣẹ́ Federal Airport Authority of Nigeria FAN ti sáré débi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ti bu omi paná ọ̀hún pátápátá kó má bàa fẹjú kọjá ohun tí apá kò ní lè ká mọ́. ní gbogbo àkókò tí náà ọ̀hún fi ń jó lọ́wọ́ ni àwọn aláṣẹ elétò ààbò tó wà níbẹ̀ sọ fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún àtàwọn tó fẹ́ rin ìrìn àjò pé kí wọ́n rọra kórajọ sẹ́gbẹ̀ẹ́ kan kí ìkọlùkọgbà má bàa wáyé kóhun tí wọn kò rò má bàa ṣẹlẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.